pastor alápàtà so tí ọmọ ìjọba fẹ́ lọ rí pastor ẹ̀ nísìn á ní mọ̀ mi ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ kí lè dé láyé àtàlàáfíà. Ilé tí bàbá wòlíì kan tó ti ń fi ahọ́n tó ti ń kìsì ara wọn nínú ṣọ́ọ̀ṣì tó ti ń jẹ ahọ́n ara wọn nínú ṣọ́ọ̀ṣì. Àwọn èèyàn ti mẹ́sẹ̀jì mi lórí ẹ̀ bọ̀tẹ̀ mi ò fẹ́ máa dáhùn sí ọ̀rọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì yìí mọ́. But iṣẹ́ tí àwa gbà ní wípé ká máa sọ reality. Tí ọ̀rọ̀ bá ti dé ibi reality a gbọ́dọ̀ sọ kí ó bá lè yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Torí àwọn àlórí kọrin wọ́n ní ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o, wọ́n rìn nínú ìṣìnà o. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, wọ́n rìn nínú ìṣìnà. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀. Ẹ ṣí àláìfù yìí sí gbogbo àwọn kérúbù àti séráfù pátá tó wà níbí wípé ọba àgbáyé fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ ṣí àláìfù yìí sí gbogbo àwọn Zioni tó wà níbí wípé ọba àgbáyé fẹ́ sọ̀rọ̀. Ẹ ṣí àláìfù yẹn sí gbogbo àwọn sẹ̀lẹ̀ tó bá wà níbí wípé ọba àgbáyé fẹ́ bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣí kẹ́ máa double tap. Bàbá tó ń kìsì èèyàn nínú ṣọ́ọ̀ṣì yìí ṣé nǹkan tó ṣe só dá kàbí kò dá? Nǹkan tá fẹ́ gbé yẹ̀wò nìyẹn. Ṣé nǹkan tó ṣe yẹn só bá ìwé mímọ́ mu kàbí kò bá ìwé mímọ́ mu? Nǹkan tá fẹ́ gbé yẹ̀wò nìyẹn. Bí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀, Bíbélì sọ wípé yára láti gbọ́, lọ́ra láti fèsì. Oríṣiríṣi kọ́mẹ̀tì láti rí lórí fídíò náà. Àwọn awó ti wọ sí ṣọ́ọ̀ṣì o, àwọn awó ti wọ ṣọ́ọ̀ṣì o, wọ́n ti ń ṣèmùlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì o, èwo rèé, èwo tún rèé, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ṣé èkó tí bàbá yẹn ṣe ṣó dá kàbí kò dá? Ṣó bá ìwé mímọ́ mu kàbí kò bá nǹkan tó wà nínú ìwé mímọ́ mu? Gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ bá wà níbi ẹ lọ gbé Bíbélì yín. A máa dáhùn question yẹn nínú Bíbélì. A máa tó wá dáhùn question yẹn nínú ti èrò ara. Ọ̀nà méjì tá a máa gbà dáhùn ẹ̀ nìyẹn. A máa kọ́kọ́ lọ sínú Bíbélì náà. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ share life yẹn náà. Kẹ́sẹ̀ pé. Ẹ̀yin tí TikTok ẹ double tap pa. Ìyàtọ̀ wà nínú pé kó máa ṣe kìrìsìtẹ́nì àti wípé kó mọ nǹkan tí Bíbélì sọ. Ìgbà tó jẹ́ pé òbò lẹ máa lákiri, ẹ ò ní ka Bíbélì, ìwíkúwé lẹ máa wí. Ẹ ò mọ nǹkan tó wà ní Bíbélì, ẹ ò mọ nǹkan tó pè ní ìlànà, ẹ ò mọ nǹkan tí kìrìsìtẹ́nì fàyè gbà àti nǹkan tí kìrìsìtẹ́nì ò fàyè gbà. Àṣírí wà nínú kìrìsìtẹ́nì. Kí ni Bíbélì sọ fún wa? Ló fi rí bẹ́ẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ share live yẹn sí gbogbo àwọn ìjọ aláṣọ funfun. Nǹkan tá fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn. Gbogbo ìwọ kìrìsìtẹ́nì tó bá wà níbi kó gbé Bíbélì ẹ. Ká yẹnu Bíbélì wò, ká wọnú Bíbélì lọ. Bóyá nǹkan tó ń ṣe yẹn, bóyá bá ìlànà Bíbélì mu, bóyá kò bá mu. Bóyá nǹkan tó ń ṣe yẹn, bóyá nǹkan tó dá ní àbí nǹkan tó dá. Ṣùgbọ́n ẹ double tap. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre, wọ́n rìn nínú ìṣìnà o. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, yé, wọ́n rìn nínú ìṣìnà, yé o. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, ọ̀pọ̀ kò mọ ẹ̀kọ́ rẹ̀, ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre, wọ́n rìn nínú ìṣìnà o. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre, wọ́n rìn nínú ìṣìnà o. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀, ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o. Ọ̀pọ̀ kò mọ ọ̀nà rẹ̀ o jàre, wọ́n rìn nínú ìṣìnà, o.
ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀ ò jàre wọ́n rìn nínú ìṣìnà o ọ̀pọ̀ kò mọ̀nà rẹ̀. Bí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ tó bá ti jẹ́ ti Kristẹni tó bá ti jẹ́ ti Mùsùlùmí wàá sáré wọnú Bíbélì lọ kó tó di pé wàá dá sí kì í ṣe kẹ́kàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì kẹ́ máa sọ̀rọ̀ pẹ̀lú emotionally bóyá bàbá yẹn bóyá ológo jù yín lọ kí wàá máa bú láì mọ nǹkan tí Bíbélì sọ nípa nǹkan tí wọ́n ṣe. Now ẹ jẹ́ ká wọnú Bíbélì lọ Olúpẹpẹ Àjà. Níbo la máa ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yẹn fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ̀sẹ̀ ń wọlé. Ìròyìn tí a gbọ́ ni wípé bàbá kan ó ń ta òróró lé wòlíì kan lórí ó wá ń fi ahọ́n wọ́n wá jọ fi ń kìsì ara wọn. Nǹkan tí wọ́n ń ṣe yìí tó bá ìlànà Bíbélì jọ tàbí kò bá jọ. Ṣé a ti rí ẹnìkan tó ṣerú ẹ̀ nínú Bíbélì? Àìsàn máa wá dáhùn kíní yẹn nípa ti ara. Now let's go to first Bíbélì tá a máa kọ́kọ́ kà. Ẹ ká kọ́kọ́ lọ sí Old Testament kí Old Testament kọ́kọ́ jẹ́rìí sí. Old Testament ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí orin Solomoni. Orin Solomon chapter 1 verse 2. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tó sọ. Jẹ́ kí a fi ìfẹnukonu jẹ́ kí ó fi ìfẹnukonu ẹnu rẹ̀ kò mí ní ẹnu nítorí ìfẹ́ rẹ̀ sàn ju ọtí wáìnì lọ. Bíbélì àkọ́kọ́ nìyẹn ẹ má kà ó. Bíbélì kejì First Peter ẹ má kọ ilẹ̀ o. First Peter chapter 5 verse 14. Ó kà wípé ẹ fi ìfẹnukonu ìfẹ́ kí ara yín. Àmín. Ó di Bíbélì mélòó? Ó di Bíbélì méjì. Next Bible, Romans chapter 16 verse 16. Romans chapter 16 verse 16. Romans chapter 16 verse 16. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tí yẹn náà sọ. Romans chapter 16 verse 16. Kí ló wí? Ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín. Gbogbo ìjọ Kristi ń kí yín. Ó di Bíbélì mẹ́ta. Now Bíbélì fàyè gbà pé ká máa kíìsì ara wa. Ṣé ẹ fẹ́ lọ parẹ́ nínú Bíbélì ni? Ṣé ẹ fẹ́ lọ parẹ́ ni? Ẹ̀yin tẹ́ ń wíwí kúwí tẹ́ ń wí kàntàkàntà. Bíbélì fàyè gbà pé ká kíìsì ara yín. Now ẹ jẹ́ ká wá gbé yẹn tì sẹ́gbẹ̀ kan. A fẹ́ wọnú odù. Kí ni wọ́n ń ṣe níbẹ̀ yẹn nígbà tí bàbá yẹn fi ẹnu kò arákùnrin yẹn lẹ́nu? Ó dá mi lójú wípé ó fẹ́ ta òróró wòlíì lé bàbá man yẹn lórí ni. Bóyá wọ́n ta òróró wòlíì lé lórí. Ó dá pé nǹkan tó ń ṣe níbẹ̀ nìyẹn. Nígbà tí Ọlọ́run fẹ́ rán Èlíjà wípé kó lọ yan wòlíì Èlísà àti Jehu, kó yan wòlíì Èlísà ní wòlíì kó dẹ̀ yan Jehu ní ọba. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣe? Ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Bíbélì sọ nípa Olúpẹpẹ Àjà ká lójú ogun le. Má sọ̀rọ̀ with emotionally. Bíbélì sọ pé wádìí ohun gbogbo dájú kẹ́lẹ̀ mọ́ ilé tí ń ṣe òtítọ́. Kì í ṣe kẹ́kọ̀ọ́ máa wíwí kúwí nípa nǹkan tí ẹ ò mọ̀. Ẹ jẹ́ ká lọ sínú ìwé àwọn ọba First King. Ẹ jẹ́ ká wo bí Elijah bó ṣe yan Èlísà ní wòlíì.
First King, àwọn ọba kìíní nìyẹn o. First King chapter 19. Chapter 19. A máa bẹ̀rẹ̀ láti verse 15 to 21. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe yan Èlíṣà ní wòlíì. Ẹ jẹ́ ká wo protocol, ẹ jẹ́ ká wo bó ṣe ṣẹlẹ̀. Olúwa sì wí fún pé lọ padà ní ọ̀nà rẹ, kọjá ní aginjù sí Damasku nígbà tí ìwọ bá dé ibẹ̀, kí o sì fi òróró yan Hasaeli ní ọba lórí Syria, àti Jehu ọmọ Numsi ní ìwọ ó fi òróró yàn ní ọba lórí Israeli, àti Èlíṣà ọmọ Safati ará Abel Maola ní ìwọ ó fi òróró yàn ní wòlíì ní ipò rẹ. Verse 17. Yóò sì ṣe, ẹni tó bá sálà kúrò lọ́wọ́ idà Hasaeli ní Jehu yóò pa, àti ẹni tó bá sálà kúrò lọ́wọ́ idà Jehu ní Èlíṣà yóò pa. Verse 18. Ṣùgbọ́n èmi ti kù ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sílẹ̀ fún ara mi ní Israeli, gbogbo eégún tí kò tí ì kúnlẹ̀ fún Baali àti gbogbo ẹnu tí a kò tí ì fi ẹnu kò ní ẹnu. Verse 19. Bẹ́ẹ̀ ni ó padà kúrò níbẹ̀, ó sì rí Èlíṣà, ibi táwọn wí gangan ládé yìí o. Bẹ́ẹ̀ ni ó padà kúrò níbẹ̀, ó sì rí Èlíṣà ọmọ Safati, ó ń fi àjàgà màlúù 12 túlẹ̀ níwájú rẹ̀, àti òun náà pẹ̀lú ìkejìlá. Èlíjà sì kọjá tọ̀ ọ́ lọ, ó sì da agbádá rẹ̀ bò. Bó ṣe yan Èlíṣà nìyẹn. Èlíjà tọ̀ ọ́ lọ, ó da agbádá rẹ̀ bò mọ́lẹ̀. Now, ó sì fi àwọn màlúù sílẹ̀, ó sì sáré tọ̀ Èlíjà lẹ́yìn, ó sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi kí ó lọ fi ẹnu kò bàbá àti ìyá mi ní ẹnu. Nígbà náà ni èmi ó tọ̀ ọ́ lọ, ó sì wí fún pé lọ padà, nítorí kí ni mo fi sí ọ. Ó sì padà lẹ́yìn rẹ̀, ó sì mú àjàgà màlúù kan, ó sì pa wọ́n, ó sì fi ohun èlò àwọn màlúù náà bọ ẹran wọn, ó sì fi fún àwọn ènìyàn, wọ́n sì jẹ, òun sì dìde, ó sì tẹ̀lé Èlíjà lẹ́yìn, ó sì ṣe ìránṣẹ́ fún un. Nígbà tá fẹ́ yan Èlíjà, nígbà tí Èlíjà fẹ́ yan Èlíṣà, ó da agbádá bò mọ́lẹ̀ ni. Now, tẹ́ bá wo nǹkan tó ń ṣe níbẹ̀ yẹn, ìwọ tó bá ní ọpọlọ, gbogbo èrò bàbá yẹn, tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, ó ṣeé ṣe kí arákùnrin yẹn ti ṣe nǹkan tó jọ bàbá yẹn lójú. Bàbá yẹn fẹ́ràn ẹ̀ gan. Ó fi tinútinú gba àdúrà. Ahọ́n tó fi kan arákùnrin yẹn lẹ́nu, èrò tó wà nínú bàbá yẹn ni wípé kí àṣẹ tó wà lára àwọn gẹ́gẹ́ bí wòlíì kó wọnú ara arákùnrin yẹn. That is all. Mi mọ̀ bí tẹ́ ti rọ́pọlọ ti yín o. Nǹkan tí bàbá yẹn fẹ́ fàyọ́ ń bẹ̀ wọ́n nìyẹn. Ó fẹ́ràn arákùnrin yẹn gan. Tẹ́ bá di ìdúwé tó tinútinú ló fi gba àdúrà yẹn. Òróró tó talé lórí yẹn, àṣẹ tó wà lára bàbá yẹn, ìfẹ́ tó ní sí arákùnrin ló fà tó fi ahọ́n ẹ̀ kàn wípé kí àṣẹ tó wà lẹ́nu mi kó wọnú ayé ẹ lọ. Kì í ṣe pé bí wọ́n ń ṣe awo ní ṣọ́ọ̀ṣì. Bíbélì sọ wípé ẹ máa wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ lè mọ eléyìí tí ń ṣe òtítọ́. Eléyìí tó wá burú jù ni wípé ẹ̀yin Kristẹni náà lẹ tó wá ń bú ara yín, lẹ tó ń gbógun ti ara yín, lẹ tó ń ba ayé ara yín jẹ́ níbi tí ọpọlọ yín yòrò dé. Ẹ ò mọ nǹkan tó wà ní Bíbélì, ẹ ń tẹ̀lé ẹnu àwọn ènìyàn. Gbogbo àwọn blogger tó gbé kíní yẹn pátá, àwọn ti wà ní ṣọ́ọ̀ṣì o, èwo tún rèé, igbá rèé, ìfẹ́ ni. And then èrò ayéyé hàn o, èrò ayéyé hàn, èrò ẹ̀mí ò máa yàtọ̀ sí táyé o, èrò ayéyé hàn o, èrò ẹ̀mí ò máa yàtọ̀ sí táyé o, èrò ayéyé hàn,
ojú ara lẹ́yìn fi ń wò pé wọ́n kìsì wọn ò kìsì àṣẹ ni bàbá yẹn fún arákùnrin yẹn authority. Ó ní àjà nígbà tí Èlíjà fẹ́ lọ mo ti wọnú pẹpẹ lọ nígbà mo ti wà lójú iná báyìí ó ti ṣẹlẹ̀. Nígbà tí Èlíjà fẹ́ lọ Èlíjà ń sọ fún Èlísà wípé dúró síhìn Olúwa rán mi níṣẹ́. Ó ní Olúwa bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ èmi yóò bá ọ lọ. Nígbà tó dé Jẹ́ríkò Èlíjà ń sọ fún Èlísà wípé dúró níhìn Olúwa rán mi léṣẹ́ sí ìsàlẹ̀ òkè odò Jódánì. Ó ní Olúwa bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ èmi yóò bá ọ lọ. Èlíjà wá béèrè lọ́wọ́ Èlísà wípé kí ló dé kí ló fẹ́, what do you want? Ó lóun ò fẹ́ kankan o. Ó ní nǹkan tí òun fẹ́ ni wípé kó fún òun nínú ìṣẹ́po méjì péré nínú ìṣẹ́po agbára tó wà ní ara Èlíjà. Èlíjà wá dá Èlísà lóhùn wípé wọ́n béèrè ohun tó ṣòro. Kí bàbá yẹn tó lè fi ahọ́n ẹ̀ kan arákùnrin yẹn lẹ́nu. Ó ní nǹkan tó ti rí lára arákùnrin náà. Bóyá arákùnrin yẹn jẹ́ olùfọkànsìn gidi. Bóyá ó ti test arákùnrin yẹn lọ́nà kan náà ó rí wípé èèyàn rèé ló fà á tó fi àṣẹ sí lẹ́nu, tó fi ahọ́n ẹ̀ kan lẹ́nu. Àṣẹ ló fún authority, olúpẹpẹ àjà, kàkàkà lójú ogun lé integrity. Ṣùgbọ́n Èlísà tó wà nínú Bíbélì kò rí opportunity yẹn. Èlíjà wá sọ fún wípé ìwọ béèrè ohun tó ṣòro. Ṣùgbọ́n tó bá jẹ́ ojú ẹ la máa ti gbà mí kúrò lọ́wọ́ rẹ̀. Yóò rí bẹ́ẹ̀ fún ọ. Bíbélì sọ wípé nígbà tó ń dé etí odò Èlíjà lọ aṣọ ẹ̀pọ̀ ó fi lu omi wọ́n kọjá odò Jódánì. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ Bíbélì sọ wípé kẹ̀kẹ́ náà gbà àárín wọn kọjá. Olúpẹpẹ àjà a gbé Èlíjà lọ sókè. Kí ló ṣẹlẹ̀? Bíbélì sọ fún wa wípé Èlísà bu aṣọ Èlíjà so. Bàbá mi kẹ̀kẹ́ iná. Bíbélì sọ pé agbádá Èlíjà ó fà mọ́ Èlísà lọ́wọ́. Agbádá Èlíjà tó fà mọ́ Èlísà lọ́wọ́ lọ́jọ́ kìíní àná òun ni arákùnrin yẹn lò rí gbà lọ́fẹ̀ẹ́ yẹn o. Àṣẹ tó wà lẹ́nu bàbá yẹn ni bàbá yẹn fún arákùnrin yẹn o. Irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn wòlíì òkè máa ń ṣe nígbà tára wọn bá sì dá o. Tó bá kù ìṣẹ́jú kan tó bá fẹ́ kú ló máa ń ṣe irú àṣẹ yẹn àwa ti gbà rí. Bẹ́ẹ̀ni ẹni wòlíì tó bá ní kó yọ ahọ́n ẹ wá tó fi ahọ́n tiẹ̀ kàn ẹ́ lẹ́nu ó nífẹ̀ẹ́ láyé dé ọ̀run ni o. Tẹ́ bá máa wádìí bàbá wòlíì yẹn pẹ̀lú arákùnrin yẹn ó ti gbé arákùnrin yẹn wò ó rí wípé orí ẹ wà ń bẹ̀. Òun ló fà tó fi tinútinú sí àdúrà yẹn ó fi àṣẹ tó wà lẹ́nu ẹ̀ ó dá padà fún wípé wọn náà gbà kó máa lò. Ètò máa nìyẹn o. Kì í ṣe pé bí àwọn sáwọ ní ṣọ́ọ̀ṣì. Gbogbo ẹ̀ tẹ́ lọ wí kàtàkàtà lórí íńtánẹ́ẹ̀tì. Bíbélì jẹ́rìí sí o pé kẹ́ máa kíìsì ara yín o. Tó bá ti mọ̀ wípé kó máa kíìsì ẹ má lọ sí ṣọ́ọ̀ṣì o. Torí pé kí ni ìlànà Bíbélì ni. Torí ìlànà Bíbélì lẹ́ ń tẹ̀lé o. Ẹ mọ̀ wípé àwa ò ní ṣàbòsí. Mi ò lọ́ta mi ìdẹ̀ lọ́rẹ̀ẹ́. Kò sẹ́ni tí mo ń gbèsè lẹ́yìn. Bó bá ṣe nǹkan tí ò dáa máa bá ẹ wí. Tó bá yọwọ́ ẹ̀ pè mi ò fẹ́ mọ̀ bó ṣe dàgbà tó a máa fún ẹ lépè. Tó bá yọwọ́ ìwàásù a máa fún ẹ ní ìwàásù. Tó bá yọwọ́ jẹ́ntù a máa fún ẹ ní jẹ́ntù. I am the only man that can talk through to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your 4th generation will suffer for it. Ọ̀rọ̀ Ọlọ́run ó yàtọ̀ sí ọ̀rọ̀ ayé o. Èrò ayé ó yàtọ̀ sí ti ara o. Èrò ayé yé hàn o. Èrò ayé yé hàn o jàre. Èrò ẹ̀mí ó máa yàtọ̀ sí tayé yeyeye. Èrò ayé yé hàn o. Èrò ẹ̀mí ó máa yàtọ̀ sí tayé o. Èrò ayé yé hàn.
so bí ọ̀rọ̀ àwọn bàbá yẹn ṣe rí nìyẹn. A fẹ́ jó irin méjì papọ̀ ni o. Nǹkan pọ̀ tari lórí íńtánẹ́ẹ̀tì tó yẹ ká ti sọ̀rọ̀ lébọ̀ kò sáàyè. Ìyẹn ti bàbá. Ìyẹn ti bàbá Kìsìn. Ẹ̀yin blogger ẹ kọ́ọ̀tì yẹn. Kẹ́ lọ post ẹ̀ fún àwọn tí òye díẹ̀ kù fún. Wípé kan wọnú bíbélì wọn ìkan tí bàbá yẹn ṣe yẹn ṣé ó wà ní bíbélì kàbí kò sí ńbẹ̀. Bíbélì tí mo kà yẹn káwọn fúnra wọn tó lọ kà kán sírò lé. Ẹ̀yin tẹ́ bá ti sọ̀rọ̀ sí bàbá yẹn ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Tẹ́ bá lùgbàdì ayé ẹ ti kọjá ayé yín. Ìyẹn ti lọ. Ìròyìn tún dé ọ̀dọ̀ ọba Sólómọ́nì o. Wọ́n ní wòlíì kan àti ọmọ ẹ̀ wípé wọ́n pa ọmọ lọ́mọ, wípé wọ́n rí òkú ẹ̀ ní abẹ́ pẹpẹ lẹ́gbẹ̀ẹ́ pẹpẹ nínú ṣọ́ọ̀ṣì. Ṣé lóòótọ́ ni àbí rọ́? Tàbá ń po ní ìgbàgbọ́ ò ayé á jẹ́ ohun táwọn gbé onígbàgbọ́ ayé kò mọ̀. Tàbá ń po ní ìgbàgbọ́ ò ayé máa jẹ́ ohun táwọn gbé onígbàgbọ́ ayé kò mọ̀. Ìyẹ́kún lọ́rùn òjò, ìyẹ́kún lọ́rùn òjò, wòlíyé bá pé òjò, ìyẹ́kún lọ́rùn òjò jòjò, ìyẹ́kún lọ́rùn òjò, akọrin yé bá pé òjò, ìyẹ́kún lọ́rùn òjò, ìyẹ́kún lọ́rùn òjò. Nígbà tí àwọn àlórí Sáárì máa sọ̀rọ̀, wọ́n ní lákòókò àwọn bàbá làwà o, ikú ènìyàn kò tó báyìí o, ìrúfin ojú kòkòrò ló dáyé padà sínú ègbé. Ó wí pé ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Kí ni ìdè tí pàjọ fi dà o? Níbo làwọn ènìyàn lọ o? Wọ́n fẹ́ sọ́kè ìdahoro, kóró Ọlọ́run máa bàgbélẹ̀. Ó wí pé ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Òkúkú sú ayé kò mọ̀, ìjì sú aráyé kò rí o, èrò inú wọn ṣì wọ́n lọ́nà o. Ó fẹ́ sọ wọ́n di àṣàkò. Ó wí pé ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Ìlú ayé bàjẹ́ o, ìlú ayé bàjẹ́, ìlú ayé bàjẹ́ o, Jésù wá o. Pásítọ̀ alápàtà. So tí ọmọ ìjọba fẹ́ lọ rí pásítọ̀ ẹ̀ nísìn, a ní mọ̀ mi máa fàdúrà ràn mí lọ́wọ́ kí lè dé láyé àtàláfíà. Bí ọmọ ìjọba fẹ́ lọ rí àfáà ẹ̀, a ní mọ̀ mi ẹ fàdúrà ràn mí lọ́wọ́ kí lè dé láyé àtàláfíà. Rẹ̀mí lẹ́kún mà bá wa sọ̀rọ̀ kó tún lọ. Omi tó ṣalábò lórí ẹja, òun náà ló tún padà tó wá sí ẹja jìnnà. Ilẹ̀ tí fi rúgbìn fún aráyé o, òun náà ló tún padà tó wá fi ènìyàn jẹ o. Kò má sí fífara tì láyé o, Ọlọ́run ni mo gbẹ̀kẹ̀lé, ayé ti lé. Ó mà ṣe o, ẹ̀yin ènìyàn, wọ́n máa gé orí yín tán torí pé ẹ ti fi ènìyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé yín. Mo ní klọ́ọ̀bù bẹ́tà ṣọ́ọ̀ṣì, ẹni kèfèrí ni mí pé mi mọ̀ nǹkan tí wọ́n ń sọ. Klọ́ọ̀bù ó bẹ́tà mọ́sálásí. Táwa bá ti ń sọ̀rọ̀ àwọn aṣọ pàápàá ni. Kì í ṣe pé bí a máa bẹ̀rù èèyàn kan pé a máa pẹ̀pẹ́. Tó bá lọ sí klọ́ọ̀bù ó bẹ́tà jù pé kó lọ sí ṣọ́ọ̀ṣì lọ. Ẹ rí nǹkan tó ń kọ́ àwọn pásítọ̀ yín.
ẹ̀rí kan táwọn pásítọ̀ yín ń kọ́ wa tá a ṣe ń pa ènìyàn kí ló sún wọn sí kí ló fà á ẹ̀rí gbèsè ayé wọn níta mùsùlùmí ò ṣe é rí kìrìsìtẹ́nì náà ò ṣe é rí àwọn afọ̀yàyà bà ayé ẹni jẹ́ àwọn àfikúnlẹ̀ gba ayé ẹni dànù wọ́n ti rí wípé kò sí ọpọlọ tó fẹ́ lò láàrin ìjọba láti fi gbowó àwọn ọmọ ìjọ ti já wọ́n lè fẹ́ máa gé orí àwọn ọmọ ìjọba ẹni kó máa forí wọn wúlẹ̀ sí abẹ́ pẹpẹ ṣẹ̀ráyé yín níta ẹ wá gbọ́ nǹkan tó fẹ́ bá yín sọ ẹ̀yin ọmọ ìjọ ẹ̀yin ọmọ ìjọ ẹ̀yin ọmọ ìjọ ẹ̀yin ọmọ ìjọ Míkà bá yín sọ̀rọ̀ o ẹ̀yin ló gbọ́ o kí ni Míkà wí Míkà bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Míkà sọ ṣùgbọ́n nǹkan tó ń kóyà jẹ yín ni wípé ẹ ò ka Bíbélì Míkà orí 7 ẹsẹ̀ 5 bá wa sọ̀rọ̀ púpọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Míkà sọ o ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ Míkà orí 7 ẹsẹ̀ 5 mo ti bẹ̀rẹ̀ mo máa ka dé 7 Míkà chapter 7 verse 5 to 7 ẹ gbọ́ nǹkan tó sọ ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ o ẹ má sì gbẹ́kẹ̀lé amọ̀nà kan pa ilẹ̀kùn ètè rẹ mọ́ lọ́dọ̀ ẹni tó sùn lé ọkàn ìyá rẹ ta ló amọ̀nà tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn president yín àwọn governor yín àwọn IG yín àwọn pastor yín àwọn pope yín àwọn wòlíì yín àwọn evangelist yín àwọn lamọ̀nà o Bíbélì sọ wípé ẹ má gbẹ́kẹ̀lé wọn o ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ ẹ má gbẹ́kẹ̀lé amọ̀nà kan pa ilẹ̀kùn ètè rẹ mọ́ lọ́dọ̀ ẹni tó sùn lé àyà rẹ which is your wife which is your husband nítorí ọmọkùnrin ṣàìbọ̀wọ̀ fún bàbá rẹ̀ ọmọbìnrin dìde sí ìyá rẹ̀ ọmọ ọkọ sí ìyá ọkọ rẹ̀ ọ̀tá oníkánúkú ní ará ilé rẹ̀ nítorí náà èmi ò ní ìrètí sí Olúwa èmi ò dúró de Ọlọ́run ìgbàlà mi Ọlọ́run mi yóò gbọ́ tèmi má gba àmọ̀nà kan gbọ́ nǹkan tó lókàlùkù máa jẹ ló ń wá nǹkan tó lókàlùkù fẹ́ jẹ ló ń wá gbogbo àwọn tó lọ fi ṣọ́ọ̀ṣì bojú yẹn wọ́n kàn lọ fi ṣọ́ọ̀ṣì bojú náà pààyàn ló pọ̀jù nínú wọn gbogbo àwọn tó lọ kọ́ mọ́sálásí tó ń fi mọ́sálásí bojú yẹn wọ́n kàn lọ kọ́ mọ́sálásí náà pààyàn ló pọ̀jù nínú wọn wọn ò lè ràn yín lọ́wọ́ ẹ má gbára lé wọn ọlọ̀tẹ̀ ni wọn apànìyàn ni wọn kí ni pásítọ̀ kí ló pọ́ ọmọ lọ́mọ fún ẹ̀yin ènìyàn ẹ jára yín ẹ jẹ́ kó rí yín pé àwọn tó wá ń pa ènìyàn yìí wọn ò sí náà o wọn rẹ́ni fi jọ o Dáfídì náà fi jọ nínú Bíbélì o nígbà tí Dáfídì rí ìyàwó Ùríáyà tó ń wẹ̀ ní bàlùwẹ̀ àyànfẹ́ Ọlọ́run ni o ẹ̀yàn ìyàwó líyàwó ló lọ wò ní bedroom o ẹ̀yàn ìyàwó líyàwó ló lọ wò ní bedroom ọba lọ ń họ okó lórí ìyàwó líyàwó Dáfídì táyà máa padà nù òun náà fi jọ o ó ń họ okó fún ìyàwó líyàwó nígbà tó wá họkó tó họkó bóyá àwọn ìyàwó ẹ̀ travel lọ́jọ́ náà ò mọ̀ ó lóun róbìnrin kan ní bàlùwẹ̀ lẹ́ẹ̀kan yẹn ó ní kán lọ pè wá àwọn àyànfẹ́ Ọlọ́run nìyẹn o ẹni bí ọkàn Ọlọ́run nìyẹn o wọ́n máa pa gbogbo yín tán ẹni mò ń bá yín sọ̀rọ̀ pé ẹ ò gbọ́ wípé tí yín di wípé ọba Solomoni pé wèrè ni pé kò mọ nǹkan tó ń ṣe pé mi mọ nǹkan tó mọ ń sọ. I am 237 years old mo rí inú ayé mo rí ìta ayé mo rẹ́yìn ayé mo rí ìbú ayé mo rí àárín ayé èmi bá yín sọ̀rọ̀
ẹ̀ ń sorí bẹ́ńbẹ́ nígbà tí Dáfídì họkó wá pé arákùnrin kan wípé òun rí arábìnrin kan tó ń wẹ̀ ní balùwẹ̀ ẹ̀yìn ẹ̀ dúró rétérété báyìí ṣé o lè bá mi lọ pè wá ìyẹn wá sọ fún yín pé kábíyèsí o aya ìránṣẹ́ Ùríáyà ni o ọ̀kan lára àwọn jagunjagun ẹni sà lọ́pẹ́ wájọ́ ọba bá lórí òbò Dáfídì náà fi wá wèrè yẹn jọ káwọn apànìyàn pásítọ̀ yẹn nígbà tí wọ́n pè wá ó tẹ̀yàn Báṣébà aya Ùráyà ìyẹn ọba Dáfídì o ó tọwọ́ bọ̀ bó wèrè ṣé ká máa dúra wa ó fíńgà ìyàwó léyàwó ó fíńgà òbó wèrè rí ìyẹn rẹ́rìn músẹ́ dáàdì ìyàwó Ùráyà ni mí sà a ò ní lè dúra bí ìtàwọn lágbájá tó bá mi rẹ́rìn òfò níbí mi ò ní dárúkọ wọn bọ̀ tó wọ́n mọ́ra wọn. dùbúlẹ̀ lébẹ̀ẹ́dì kò sí òbó ilẹ̀ fákurufa fakurufa fafafa fakurufa fafafa fakurufa fafafa fakurufa fakurufa fafo fakurufa. ìyẹn wá ń sọ fún lọ́jọ́ yẹn lọ́hùn wípé ṣé o mọ̀ pé o fọ́n ẹ̀ ni mi ò mọ̀ sá sórí ọmọ tí o bá bí fún mi ló máa jọba lẹ́yìn mi orí òbò ni Dáfídì ti promise Báṣébà lọ́jọ́ yẹn lọ́hùn. eré orí bú fákọrọfá òfò tó ń ṣe ó doyún aláṣírí ò ní fẹ́ káṣírí ò tú báwo la ṣe ń gbọ́ odidi àyànfẹ́ Ọlọ́run odidi ẹni bí ọkàn Ọlọ́run báwo la ṣe fẹ́ gbọ́ pípé ó dóyàwó ọ̀kan nínú àwọn jagunjagun ẹ̀ lóyún etí wo la fi ń gbọ́ bẹ́rù bá kanlẹ̀ bó bá kàn kí oníbi tá a yí sí. ọba òfò wá gbé ìwé hello Joabu olórí ogun èmi ọba Dáfídì tó ba lórí òbò ló ń bá sọ̀rọ̀ sọ fún Ùríáyà kó máa bọ̀ nílé kíákíá báyìí. yes sir. lọ kà nínú bíbélì kọ̀rọ̀ tí mo sọ ẹ̀ bí amọ̀ purọ́ èmi ò ní sọ bíbélì tó wà lọ́gọ́gù David and aya Báṣébà and Ùríáyà lọ́gọ́gù ẹ̀ kó lọ́wọ́ fúnra ẹ̀ka 20 gig lèmi ń lò fún yín tó bá wù ẹ gbàgbọ́ báwọn kẹ́ má gbàgbọ́ tí ń bá yín wọ́n máa gé orí gbogbo yín tán níṣẹ́ tí ẹ bá ti gbọ́rọ̀ sí ọba Sólómọ́nì lẹ́nu wọ́n máa lo gbogbo yín. Ùríáyà dé látọjú ogun ẹ̀kọ́ wà nínú ìtàn yìí púpọ̀ kábíyèsí Elédùmarè. Ùríáyà dé látọjú ogun ó bẹ́rí ṣáṣá gapá kò mọ̀ pé àyà fẹ́ pa òun ọba náà wá kí Ùríáyà Joabu ọ̀gá ẹ̀ ń ròyìn ẹ fún mi lójú ogun pé jagunjagun gidi ni ẹ ní àwọn àlóore kọrin kan báwọn náà ṣe kọrin yìí o ọmọ Sáónì wo ló wà níbí yìí bá mi sọ orin yìí nígbà tí sẹ́yìn bá pé a máa kórìíra yín ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run báyé pọ́n yín ẹ má yọ̀ nígbà tí sẹ́yìn bá pé a máa kórìíra yín ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run o báyé pọ́n yín ẹ má yọ̀ nígbà tí sẹ́yìn bá pé o wọ́n kórìíra yín. Ùríáyà náà gapá so ní báyìí ó kú iṣẹ́ takuntakun ó yá wá lọ sílé kó lọ relax pẹ̀lú ìyàwó ẹ̀ kó enjoy pẹ̀lú ìyàwó ẹ̀ kó múnú ìyàwó ẹ̀ dùn kí ìyàwó ẹ̀ náà múnú ẹ̀ dùn kó ṣe fàájì. ẹ gbọ́ nǹkan tí Ùríáyà sọ kábíyèsí o
ò gbọ́dọ̀ ọ̀gá mi olúwa mi Joab wà lójú ogun lọ́wọ́ kémi wá máa dóbìnrin kémi wá lọ máa sùn tóbìnrin láyé mi ò ní jẹ́ ṣe bẹ́ẹ̀ lójú Dáfídì lójú Ùríáyà ó fẹ́ ṣe nice person lójú ọ̀gá ẹ̀ kò mọ̀ pé ikú tó máa pa òun lòun fi ṣe nice person yẹn òun ló mọ̀ ṣe jù ẹ̀yin sójà ẹ̀yin ọlọ́pàá ṣe ń kẹ́kọ̀ọ́ nínú nǹkan tí mo sọ yìí ṣe kárí mi ìwọ ló mọ̀ ṣe jù pẹ̀lẹ́ wọ́n pa ẹ́ dànù wọ́n fi ẹ́ tì ìyàwó adìtẹ́lómi ọmọ adìtọ́lómi tó bá ti rán ẹni sẹ́rù fọtọmọ jẹ́ ká ní pé Ùráyà ti mọ̀ lọ́jọ́ yẹn àti rọra lọ sílé olúwa mi kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mi ò gbọ́dọ̀ lọ sílé ọ̀gá mi wà lójú ogun mi ò gbọ́dọ̀ lọ sùn tó obìnrin nílé ó fẹ́ lọ níbẹ̀ okay no problem bíbélì sọ fún wa wípé Dáfídì Ùríáyà ó sùn sí ẹnu step ilé ọba ó sùn sí mọ́jú kò sáfẹ́ káàsìrí mi tú náà kò sáfẹ́ yẹ̀yẹ́ mi ṣùgbọ́n kó tún yẹ̀yẹ́ mi máa kọ́kọ́ rán ẹ lọ́rùn rán ok tẹ́nu bá kanlẹ̀ tó bá kùn kí ó níbi tá ń yé sí ó tún mú lẹ́tà hello Joabu èmi ni ọba Dáfídì ọba tó bá lórí òbò Ùríáyà ń bọ̀ ní ojú ogun báyìí o ibi tí ogun máa ti pa òun ni kò fi sí o kò gbọ́dọ̀ wá padà wá sílé láàyè ó gbé stamp lé pam ó wá ráàpù ìwé ó ráàpù lẹ́tà ó gbélé Ùríáyà lọ́wọ́ ó gbọ́dọ̀ sí lẹ́tà náà tó bá ti dé ojú ogun kó fún area commander ìjọ ẹni sójà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń dalẹ̀ ara wọn olùpẹpẹ àjà ẹ̀kọ́ máa wà ní bíbélì fún ẹni tí tó bá lè farabalẹ̀ ká tó yé bá lè yé mo máa ti kẹ́kọ̀ọ́ pa nínú bíbélì gbogbo orí mi máa wú fún ẹ̀kọ́ mà ní. nígbà tí Ùríáyà máa múra tán láàárọ̀ kùtù ó bẹ́rí pa wọ́n padà lọ sójú ogun sà wọ́n ní kó gba lẹ́tà yìí kó fún ọ̀gá tó bá dọ̀hùn nígbà tó dójú ogun kí Ùríáyà ó bẹ́rí pa onímọ̀dé ó yá ọba ní kí fún yín ní lẹ́tà yìí Ùríáyà wo lẹ́tà náà ilé tó yẹ kó sọ fún jagunjagun bíi titi ẹ̀ ó dalẹ̀ jagunjagun ẹ̀ torí tí ọ̀gá ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin ọlọ́pàá àtẹ̀yin sójà kan tẹ̀sẹ̀ sọ àwọn olè lẹ́ni tó wá fìyà jẹ yín ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀ kí ṣe pé ẹ̀yin lẹ́ bẹ̀rẹ̀ ọba àgbáyé ló sọ̀rọ̀ àwọn tó bà ayé Nàìjíríà jẹ́ ẹ̀yin sọ wọ́n dẹ̀ bà ayé àwọn ọmọ tí yín jẹ́ nínú ilé àwọn ọmọ tí yín ò lè ráyè lọ sí skul wọn ò róúnjẹ jẹ pọ́ ó ti bù mí jẹ ó ti yí bírí Joabu dalẹ̀ jagunjagun bíi títí ẹ̀ torí tí ọba ò sì kà torí tí ọba àdánù tó pèrè àní Dáfídì wọ́n ní 2 Samuel 11 ló wà ẹ lọ máa kà á mi ò fẹ́ mọ̀ pa wọ́n ti kọ́ Samuel about that gbogbo ẹ ti wà mo ti kó owó ẹ̀ síbí kí ló wá ṣẹlẹ̀ èdìdì ńlá ṣẹlẹ̀ hello Ùríáyà ibi tó ń dúró sí tẹ́lẹ̀ ẹ má dúró síbẹ̀ mọ́ ó yá lọ sọ́hùn yẹn kó lọ fèsì ogun bíbélì sọ wípé Ùríáyà kú sí ojú ogun ọba wa ránṣẹ́ hello Joabu báwo lójú ogun o Joabu bẹ̀rẹ̀ sí ń wé kántánkantán apá àwọn Filistini apá igbá apá àwo ọba ní ace hold up gbogbo story tó sọ ẹ̀mí fẹ́ gbọ́ Ùríáyà ń kọ́ ó ní Ùríáyà náà ṣubú lójú ìjà now you are talking ó kú iṣẹ́ takuntakun ọmọ mi Dáfídì wá bẹ̀rẹ̀ sí ń gbé ijó wá bẹ̀rẹ̀ sí ń gbé ìlú bí wòlíì asínwín àti ọmọ asínwín yẹn bó ṣe lọ pa ọmọ lọ́mọ tí wọ́n bò mọ́lẹ̀ tí wọ́n rò pé àṣírí ò ní padà tú bí àfáà bó ṣe lọ pa ọmọ lọ́mọ tó rò pé àṣírí ò ní padà tú kò sí àṣegbé láyé àṣepamọ́ ló wà wọ́n máa padà kò sí olúpẹpẹ àjà
kò sí oògùn àtúbọ̀tán. Nígbà tó ti ṣe wèrè orí ẹ̀ tán kí Dáfídì, Ọlọ́run wá sọ pé òun dé. Ó ní Elijah, no, Nathaniel lọ́lọ́run sọ fún, lọ bá Dáfídì kó bá sọ̀rọ̀. Wò sáà tí róòsì tó ṣe orí bẹ́ẹ̀ ni lọ́ba kó lọ sọ fún. Ẹ̀yin tí Facebook ẹ gbọ́ mi ní. Tó bá wọn kẹ́ gbọ́ mi, tó bá kẹ́ má gbọ́ mi kò kàn mí. Nathaniel wá dé ọ̀dọ̀ Dáfídì.